Nìṣókàjọlọ, nìṣókàjọlọ, nìṣókàjọlọ o, nìṣókàjọlọ, ilé tí mi àgbàlẹ̀ o nìṣókàjọlọ. Gbogbo ọmọ ẹgbẹ́ mà pààyàngùn ẹ wá súnmọ́ mi ẹ wá gbóríkì àwọn bàbá tó bí yín lọ́mọ. Mo forí balẹ̀ fọ́yàǹdé o ká tó mọ́ lọ. Mi ní sá kọ́kọ́ mo súnmọ́ bá níhùn ẹgbẹ́ jẹ́ mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ́ ẹ̀fà. Àrọ́bà fi lọ bá ń pa ọba má pa mí má pààrọ̀ mi èmi ò rọ́bà fi ọba ọmọ gbà mí náà ni. Ọmọ ẹdẹ mo pẹ́ létí ya o ilé ti yá lé àwọn bàbá tó bí yín lọ́mọ. Bẹ́bí bẹ́ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ gómìnà wa Adémọ́lá Adélékè Jackson Nurudeen ìlú Adélékè David tá a mọ̀ sí Davido náà ni. Ẹni bá fẹ́ràn Davido mo pé ẹ bá ń pín fọ́nrán mi. Láìdé Bákàrè ń kọ́ ṣọ́ńpẹ́ lálàáfíà ara àfijó ní tíátà ilé ti yá o gbogbo ọmọ ẹdẹ máa pààyàngùn ọmọ ajílọ́lá ọ̀ṣọ́ ọmọ ajífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin kò ní ẹni dẹdẹdẹdẹ ká má lè dẹdẹ òkè tìmí láwọn gbọ́dọ̀ ọ̀yà nílé bàbá tó bí yín lọ́mọ ó yẹ mí kò yẹ mí wọn ò délé nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀kọ́ àti náà ló ń jẹ yín o gbogbo ọmọ ẹdẹ ẹ máa gbóríkì àwọn bàbá tó bí yín lọ́mọ. Bẹ́bẹ́ yín lọ́mọ lódò mẹ́ta ò tẹ́yẹ́ ẹ̀yin lọ́mọ lódò mẹ́ta ò tẹ́yà ọ̀kan ṣe wà bu mi wẹ̀ ọ̀kan ṣe wà bu mi fọṣọ ọ̀kan ṣe tìmùtìmù ní mí ẹ̀kẹ́ pìndà sínú mi odò Ọ̀ṣun mẹ́bọ́ òun ló ń ṣe wà bu mi wẹ̀ odò Ẹlẹ́mu ní ṣe wà bu mi fọṣọ Olúbòkun ní tìmùtìmù tó kẹ́gbìndà sínú nílé bàbá tó bí yín lọ́mọ tó ní tọmọdé dàgbà mo pé ẹ̀kẹ́ gbìndà sínú mi ẹ̀ẹ́dẹ́ mọ̀ pààyàngùn ọmọ ajílọ́lá ọ̀ṣọ́ ọmọ ajífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin Ṣàngó ló lẹ́ẹ̀dẹ́ Ṣàngó ló lẹ́ẹ̀dẹ́ Ṣàngó ló lẹ́ẹ̀dẹ́ o Ṣàngó ló lẹ́ẹ̀dẹ́ tí mi lọ lágbà lé o Ṣàngó ló lẹ́ẹ̀dẹ́ tí mi lọ lágbà lé Ṣàngó ló lẹ́ẹ̀dẹ́. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ràn Láìdé Bákàrè ẹ bá ń pín fọ́nrán mi kẹ́ ẹ bá ń kí dáadáa tẹ́ ẹ bá fẹ́ràn Davido mo pé ẹ bá ń pín fọ́nrán yìí kò kọ́ ọ láya ẹ̀yin ti gómìnà wa Adémọ́lá Adélékè pé ẹ bá ń pín fọ́nrán yìí Àmọ̀kẹ́lẹ̀ mi jẹ́ ọmọ bàbá mi ọmọ ojú ló bá ṣe méjì wọn wo rẹsẹ̀ ló bá ṣe méjì wọn yẹ̀nà ìbàdí ló bá ṣe méjì wọn jọ kó téńté nílé bá tó bí mi lọ́mọ Àjíṣọlá ni mí Àjíbọ̀rọ̀ wọ́n mà lè jẹ́ ìfọkọ́ ní ṣe nílé bàbá tó bí mi lọ́mọ Àmọ̀kẹ́lẹ̀ mi jẹ́ ọmọ bàbá mi.